lẹ́ńbẹ̀ ọ̀hún ẹ kú dédé àsìkò ìyá rere níbi tí a ti máa ń gba àlejò àwọn obìnrin tí wọ́n ti palẹ̀ ti balẹ̀ tí wọ́n la parí nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n sì jẹ́ aya rere lọ́ọ̀dẹ ọkọ wọn tí wọ́n tún jẹ́ ìyá rere fún àwọn ọmọ wọn. Bákan náà ni wọ́n tún jẹ́ lámì ètò àwùjọ àwòkọ́ṣe rere láàrin gbogbo àwọn obìnrin àti ní gbogbo àdúgbò. Àlejò wa tòní ìlú Àròdùn ní ìpínlẹ̀ Kwara ni à ń lọ láti fọ̀rọ̀ wá ìyá wa lẹ́nu wò. Akínkàbọ̀ sí iléeṣẹ́ tẹlifíṣàn SMY tá a mọ̀ sí SMY TV lórí ìkànnì ayélujára YouTube. Bákan náà ni ẹ ń gbọ́ wa ní iléeṣẹ́ rédíò Yos FM tó kalẹ̀ sí orí ìtàkùn ayélujára. Ṣẹ́gun Mákindé lórúkọ mi, ọmọ ẹlẹ́sìrè ọmọ akékàkàkà kọlọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kẹ́ni bàbá kú bàbá ọlọ́run ó ṣe gan. Àlejò wa lórí ètò tòní aya rere ni wọ́n, ìyá rere ni wọ́n, obìnrin rere ni wọ́n pẹ̀lú. Màmá wa ni Comfort Bọ́láńlé Àrínọlá aya Ògúnbíyì. Màmá ẹ káàbọ̀ sórí ètò obìnrin rere ìyá rere. Ẹ kú ilé o, a kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ kú iṣẹ́, Olúwa máa fún yín ṣe o. Àdúpẹ́. Tí a bá sọ̀rọ̀ nípa màmá Comfort Bọ́láńlé aya Ògúnbíyì, ọdún wo la bí yín? A bí mi ní ọdún 1952. Èyí tó túmọ̀ sí pé ẹ ti pé ẹni ọdún méjìléláàádọ́rin. Àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Agboolé wo la bí yín sí nílùú wo sì ni pẹ̀lú? A bí mi ní ìlú Àràndùn lágboolé ọba Ìlúfẹ́milóyè Òkèsàn. Agboolé ọba Ìlúfẹ́milóyè Òkèsàn, ọmọbabìnrin ni yín nílùú Àràndùn. Àdúpẹ́. Ẹ jẹ́ ká wò gbà tẹ́ ẹ wà léwe. Báwo nígbà èwe yín ṣe rí màmá? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìgbà èwe mi dára. Nídìí ni pé àwọn òbí mi wọ́n jẹ́ àwọn òbí tó mójútó ọmọ. Kí lorúkọ bàbá yín, kí lorúkọ ìyá yín? Bàbá mi ni Ọládìpọ̀ ọmọ Ọlánrewájú. Màmá mi ni Ọlábímpé ọmọ Ọlálótì. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn òbí yín fẹ́ràn ọmọ púpọ̀. Wọ́n fẹ́ràn ọmọ. Èyí tó túmọ̀ sí wípé wọ́n mójútó yín dáadáa. Bẹ́ẹ̀ ni. Ẹ jáwòsí ẹ láǹfààní àti lọ iléèwé. Mi ì láǹfààní àti lọ iléèwé o. Àkọ́ ni pé màmá tó jẹ́ grandma fún mi, ọ̀dọ̀ wọn ni wọ́n fi mí sí. Kí ló kọ wọn? Adéníhun lórúkọ wọn. Nílùú Àràndùn. Nílùú Àràndùn. Iṣẹ́ tí màmá yẹn yàn láàyò, tí oore ọ̀fẹ́ pé mo wà lọ́dọ̀ wọn, mi ì láǹfààní àti lọ iléèwé gẹ́gẹ́ bójú ṣe là mọ́ nígbà náà. Iṣẹ́ màmá náà ni ẹ̀kọ́ pípọ́n, wọ́n ń pọ́n kọ́tà. So wọ́n á kàn ní màá lọ màá kí n kiri ẹ̀kọ́, òní wọ́n kọ́kọ́ fi ojú mi sí. Ìgbà tó yá tí mo dàgbà sókè díẹ̀, mo béèrè fún pé mo fẹ́ lọ iléèwé but kò ṣe. Mo wá ní òkè mi ò gbé Àràndùn mọ́, mo fẹ́ jáde kúrò ní ìlú. Wọ́n bá ní kí n lọ, mo wá tẹ̀lé àbúrò màmá mi gan lọ sí ìlú Ìbàdàn. Àwọn ijó níṣòwò. Lágbègbè wo nílùú Ìbàdàn? À ń gbé ní Agbeni nílùú Ìbàdàn. Kí ló kọ àbúrò mọ́ mi yín o? Adùnoyè. Adùnoyè, sáwọn ni ìyá Límọ́? Àwọn ni ìyá Límọ́. Adùnoyè ńkọ́, Límọ́ ńkọ́? Adùnoyè ti lọ, Límọ́ pàápàá náà. Tó kọ́ lọ́ọ́ bá fọ̀rọ̀ kẹwọn. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe lágbèni tẹ́yìn náà fojú sí gbà náà? Wọ́n jẹ́ oníṣòwò oríṣiríṣi. Wọ́n ń ta bàtà, wọ́n ń ta àjọ tán fi máa ń kó èlùbọ́, wọ́n ń ta pọtimọ́tò náà fi máa ń lọ iléèwé ńgbà náà. Ẹ sọ pé ní pọtimọ́tò àbílọ́kíá. Ìyẹn làwọn ọmọ skul máa ń lò. Òun ni wọ́n wà lọ rà lọ́dọ̀ àwọn tó ń ṣe pọtí. Òun ni wọ́n wà kó fún èmi pé kí n kiri rẹ̀ lọ Oríta Mẹ́rin, Ọjọ́ Ìjà Òjé, Ọjà Abódè. Àwọn ìlú Ìbàdàn mo ṣàtìlájú sí ìlú Ìbàdàn dáadáa. Létà mo wá padà wálé. Sàràndùn.
ìgbà tó yá mo wá ní mi lọ Ìbàdàn mọ́ gan pé àwọn èèyàn mi tá a jọ dàgbà ní èwe Èkó ni wọ́n ń ná èmi tèmi fi ń lọ Ìbàdàn wọ́n wá sọ pé òkè èwo ni màá Èkó lókù tí mo fẹ́ lọ Èkó ni mo wá lọ. lọ́dọ̀ ta ni lẹ́kọ̀ọ́. mo lọ pé àjọ jẹ́ sisi à ń gbé lọ́dọ̀ àwọn àbúrò bá dádì wa àwọn àbúrò bàbá wa wà lẹ́kọ̀ọ́ à máa gbé lọ́dọ̀ wọn àwọn ó lọ bí iṣẹ́ à wà lé. lágbègbè wo lẹ́kọ̀ọ́. ibi tí mo gbé lẹ́kọ̀ọ́ pọ̀ mo kọ́kọ́ gbé ìgboro Èkó náà Dòsùnmú ìta Fájì ìta Gàràwú Tinubu yẹn gbogbo ìta Tinubu tó ibẹ̀ àgbébẹ̀ àtúngbé àdúgbò kan tó ń pè ní Bínúyọ. A sì tún wá kúrò ń bẹ̀ àwọn bọ̀dá wa tá à ń gbọ́dọ̀ wọn Bádíà ni wọ́n ń gbé. ṣé ẹ rántí díẹ̀ ló rọ orúkọ àwọn bọ̀dá yín o. kò sí èsì mi rántí orúkọ nù wọn. ẹ dákọ wọn wò. mo wá láti ìdílé Muslim bọ̀dá mi kan jẹ́ Alhaji Jimoh Àlà Ọba àbúrò wọn jẹ́ Alhaji Salami ọmọ ìyá kan náà ni wọn àbúrò bàbá mi ni àwọn jẹ́ ọ̀dọ̀ wọn ni à ń gbé gbà náà. ẹ lò tọdún mélòó lẹ́kọ̀ọ́. mo lò tọdún 5 ṣùgbọ́n kì í ṣe ń bá lọ mo tún lè wálé bí ọdún 2 kí n wálé kí n tún lọ kí n lò bí ọdún kan kí n tún wá mo sáà lò tọdún 5 kó tó di pé mo di ẹni ọkùnrin. ẹgbà tẹ wá dẹnu ọkùnrin kí ló kọ ọkùnrin o kí ló kọ ọkọ yín. ọkọ mi ń jẹ́ Pópóọlá John Pópóọlá ọmọ Ògúnbíyì. kí ló kọ agboolé o. Òkè Àjà lódò ni Òkè Àjà ò lè gbé. alágbára ní ìgbélé wa tó bí alágbára ló máa ń gbélé wọn. ọmọ arúgbó yàbò náà arúgbó bàbá gbójú ló gègé. ọmọ abúlé sowó tó ni wọn. ọmọ òkun láti ń tẹnu banjo. ẹ tiẹ̀ mọ̀ wọ́n dáadáa. abúlé sowó náà kì nírò ní mọ̀gbọ́n ọmọ àyòyò ìdígbọ́jọ́ ọmọ àwòrán tún rọ. bí òsò nírì àròpọ̀ kò sò nírì àwòyẹ̀nà bí òsò nírì àti gbódógbó ẹrú ṣáájú ẹrú onírì wọn àròbẹ̀ wọ̀fà kí onírì àròbà bẹ́ẹ̀ já wo ìgbésí ayé nílé ọkọ. ìgbà tí ẹ di èrò ilé ọkọ ṣé àràndùn náà gbé níyàwó sí. àràndùn ni nígbà tó yẹ pé ọmọ àràndùn Òṣogbo ni bàbá wà o ìgbà tá a ṣe ìgbéyàwó àràndùn láti ṣe so lẹ́yìn náà èmi pẹ̀lú wọn jọ wá sí Òṣogbo. ẹjọ wá sí Òṣogbo ṣèdí ní ẹ tí wọn fi ń pe ọkọ yín ní bàbá Òṣogbo. bàbá Òṣogbo. ọkọ yín ń kọ. ó ti lọ bí àgbárín. ó tọdún mélòó báyìí. a ti máa lọ bí a ti lé 2007 ni wọn. ní bàbá lọ 2007 so adúpẹ́ kọ́lọ̀ túbọ̀ máa fi ilẹ̀ dẹ bàbá wa John Pópóọlá Ògúnbíyì bàbá Òṣogbo lẹ bá fi dèrò Òṣogbo nígbà tẹ ẹ dóṣogbo iṣẹ́ wo lẹ yàn láàyò. ìgbà tá a dóṣogbo à ń tajà ní sí old garage ibẹ̀ láti kọ́kọ́ ń ta ọjà. irú ọjà wo lẹ ń ta. bíi towen Bennett àwọn ọjà wòròwòrò bẹ́ẹ̀ yẹn là kọ́kọ́ ń tà òun náà la sì tà sí tí bàbá fi di pé wọ́n wá wò pé gíláàsì ojú ó tún múùfù ju ìyẹn lọ gbàtà adìẹ tó ń ta gíláàsì àwa wá sí station road ibẹ̀ láti. àwọn tí ń ṣe àwọ̀ ojú. bẹ́ẹ̀ ni. a jẹ́ pé iṣẹ́ àjogúnbá ni àwọ̀ ojú ń jẹ́ fún àwọn ọmọ bàbá tí wọ́n fi ń ṣiṣẹ́ sí. bẹ́ẹ̀ ni. bíi ọ̀gbẹ́ni Báyọ̀ Ògúnbíyì bíi Ṣọlá Ògúnbíyì àjẹbí ni iṣẹ́ wọn. iṣẹ́ bàbá wọn. ẹ já wo iṣẹ́ wo lẹ̀ tún wá yàn láàyò torí yóò níṣẹ́ táwọn ọmọ pọ́n tí wọ́n gbọ́njúmọ̀ yìí mọ̀. iṣẹ́ tí àwọn ọmọ gbọ́njúmọ̀ nínú lẹ́yìn tá a ta àwọn gíláàsì mọ́ àwọn ọmọ wọn oríṣiríṣi iṣẹ́ lèmi ṣe náà ṣùgbọ́n ìtàn gbọ́njúmọ̀ mímọ̀ náà ni pé mo wá padà lọ ta ẹ̀kọ́ tí mo ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ girama. agbègbè wo lẹ ti tẹ̀kọ́ lóṣogbo yìí. Ọ̀tàkìtì ni o. Ọ̀tàkìtì nílùú Òṣogbo. bẹ́ẹ̀ ni. ó kọ́ wo làwọn èèyàn mọ̀ ẹ́ sí nígbà tẹ́ ń tẹ̀kọ́. orúkọ tán mọ̀ mí sí ọ̀pọ̀lọpọ̀ yẹ ẹlẹ́kọ̀ọ́ tán bá fẹ́ forúkọ ọmọ pè mí Ìyá Ṣẹ́gun.
ìyá Ṣẹ́gun Ẹlẹ́kọ̀ Ṣẹ́gun John Popoola ọmọ ìyá Ẹlẹ́kọ̀ adúpẹ́ tábà wá wò ó ìgbà tẹ́ ń ṣe ìbí àwọn ọmọ tẹ́ ẹ bí ṣé wàá lọ iléèwé ìgbà tẹ́yìn ò láǹfààní àti lọ àti pé bóòlù ẹ sì máa kọ máa kà torí gbogbo gbà ẹ̀yìn àti bíbélì tó wà lọ́wọ́ ní báyìí. bẹ́ẹ̀ Ọlọ́run ṣeun torí pé nǹkan tó bá ń dùnni ló máa ń pọ̀ lọ́la ẹni gbà tẹ́mi ò lọlé èmi náà béèrè fún wọn ní lórí ọ̀fẹ́ rẹ̀ ṣùgbọ́n ó wù mí débi pé gbà tí mo wá di pé mò ń bímọ ó yá o ẹ̀yin ọmọ ẹ̀ kàwé ni o ẹ̀ lọ skul ni o mo dúpẹ́ pé Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. adúpẹ́ gbogbo àwọn yín sá lọ léèwé pátápátá ọ̀dà ní gbogbo ìgbà ṣàṣà lọ́jọ́ tẹ̀ èrè ṣọ́ọ̀ṣì kí ló kọ ṣọ́ọ̀ṣì yín ipò wo lẹ dì mú ṣọ́ọ̀ṣì kẹ́ tó mú mọ̀ràn wá fáwọn obìnrin. ṣọ́ọ̀ṣì wa ni tèmi ń lọ lóṣogbo yìí Anglican ni orúkọ ṣọ́ọ̀ṣì wa Anglican lórúkọ ṣọ́ọ̀ṣì wa mo sì jẹ́ mẹ́mbà cathedral All Saints Cathedral Balógun Agoro lóṣogbo ibẹ̀ ni mo ń lọ láti gbà yìí. màmá kí ni ìmọ̀ràn yín fáwọn obìnrin kí ni ìmọ̀ràn yín fáwọn ìyá kí ni ìmọ̀ràn yín fáwọn omidan. ìmọ̀ràn mi fún àwọn obìnrin lápapọ̀ látòrí pé èèyàn jẹ́ sisi ó jẹ́ ni tí ó kóra rẹ̀ níjàánu kó jẹ́ ni tí fọkùnrin téèyàn bá tún wá jẹ́ ni tó Ọlọ́run pọ́nlé ó lọ́kọ tiẹ̀ ó ń bímọ kó jẹ́ ni tí ó mójútó lé ó mójútó àwọn ọmọ kó kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ inú wa jìnnà sí ìnira Ọlọ́run á ràn wá lọ́wọ́ àwọn ọmọ gbẹ́kọ̀ọ́ Ọlọ́run.